ti tú o, mo ti fi wọn pa o. Ṣé mo sọ fún yín pé géèmù yẹn yé wa, ó yé wa jura wa lọ? Ṣé mo sọ pé géèmù yẹn yé wa jura wa lọ? Ṣé mo sọ pé ó yé wa jura wa lọ? Fóònù mi làwọn fóònù tó jẹ́ yẹn. Fílẹ̀ mi dìgì. Ìyá pé ó yé wa jura wa lọ. Èmi tí mo sọ fún yín sìn náà sílẹ̀ mẹ́rin. Èmi tí mo sọ fún àwọn rè. Èmi tí mo sọ fún yín pé àníṣe ará ilé mi òun ló ń fún wọn ní gbogbo information. Ará ilé mi ló ń fún wọn ní gbogbo information. Ṣé ti rí pé mo ti fi wọn pa ń sìn? Mo ti fi wọn pa. Èmi tí mo sọ pé àníṣe bí kú ilé ò bá. Ẹ káàbọ̀ sí orí ìkànnì wa. Níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí nínú fídíò tẹ́ máa wò. Ẹ ti mọ̀ wípé táwo bá ti rí báyìí, àwa kì í sọ ìta bá sọ̀gan ayépa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣó ti tọ́ ni ọ̀rọ̀ ikú tó di pé àmú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré. Ẹ wò ká má fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ, ó yẹ ẹ̀yẹ ká sáré sojú abẹ́ǹkó, ó yá. Pààyàn tó dé ò lè pààyàn. Kí lè máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwa ọkùnrin wípé èèyàn ń gbé o fẹ́ èèyàn lóbìnrin ò ní kó má ro kúrú ẹ̀. Kọ́lọ́hún ṣàṣàánú àwọn ọkùnrin ni. Kí ni mo sọ fún yín? Mo sọ pé dọ́tọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ pẹ̀lú ńgbà tí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú P&P láti January. Mo ní pé ará ilé mi ni wọ́n ń lò. Mo ní ará ilé mi ni wọ́n ń lò. Ṣé ti rí bí mo ṣe ń ṣe prógámù lọ́wọ́ tó ń sìn tí mo ń gbàmù lọ́wọ́, mo rí pé wèrè ti fò jáde. Ìwọ́lábí ó ń pa fòó nínú rọ́. Ó ń pa fòó nínú rọ́. Ó ti fò bọ́ta, Ọlọ́run wá mú wọn. Ará ilé mi padà jáde lórí prógrámù ẹ̀. Kò yà yín lẹ́nu. Kí lè máa jẹ́ ẹ̀kọ́ fún yín. Kí lè máa jẹ́ ẹ̀kọ́ fún yín. Ṣé wá níbi tí òun wá gọ̀ sí ni pé ó lérò pé wọ́n nífẹ̀ẹ́ òun ni. Kò mọ̀ kán fẹ́ bà tòun jẹ́ ni. Àní mi ń sọ fún yín pé ẹ wọnú ara yín jù bẹ́ẹ̀ lọ. Ẹgbẹ̀rún èèrà yín ò lè gbé ṣúgà. Ẹgbẹ̀rún èèrà yín kò lè gbé ṣúgà. Ṣóyè yín ẹ tún lọ mobilize jù bẹ́ẹ̀ lọ. Ẹ ní nǹkan kan tẹ́ lè ṣe fọ́mọ Adébáre. Ṣé tí ní ọ̀dọ̀ ajé wá já yín? Ẹ jẹ́ ń já yín sí nǹkan kan tí ò yé wọn. Ẹ jẹ́ ń já yín sí nǹkan tí ò yé wọn. Ṣóyè yín? Ṣé tí rí ìwọ̀n tí wọ́n ará ilé mi lọ fún wọn ní information tí ará ilé mi fún wọn, ẹ mọ̀ kí mo sọ fún yín wípé àwọn ni wọ́n ní pé kó lọ withdraw kó lè bà gbogbo ọ̀rọ̀ ìwé mi àtàwọn ọmọ mi jẹ́. Tẹ́ bá lọ wo ohun tí Ìrọ̀lábí ń sọ lánàá, Ìrọ̀lábí ó ń pa fòó nínú rọ́ arúgbó boys. Ẹ rí pé fún ara ẹ̀ ó padà sọ jáde lórí àwọn ẹ̀, ó wá control rẹ̀ pé àwọn làwọn ní kó lọ withdraw. Ṣẹ́wádìí kan tí ò yé wọn tó pọ̀ jù tó yé wọn lọ ní wípé ṣẹ́rí l'Amẹ́ríkà yìí, God bless America, God bless America, God bless America. Ṣẹ́rí l'Amẹ́ríkà yìí tí wọ́n bá díẹ̀ níbì kan wọ́n lọ tú ẹ̀ ń bò mí. Amẹ́ríkà tó bá díẹ̀ níbì kan wọ́n tú ẹ̀ ń bò mí. Amẹ́ríkà ti mọ̀ wípé nípa ọ̀rọ̀ òwe yìí àwọn kan máa ń fi àwọn kan ṣe ẹrú lórí ẹ̀. Àwọn kan máa ń fi àwọn kan ṣe ẹrú, àwọn kan dẹ̀ máa ń gbèrò aburú lórí ọ̀rọ̀ òwe yìí. Ló fi já sí pé ó ní àwọn òfin kọ̀ọ̀kan tó já sí wípé ẹni tí ò bá pass through gbogbo táwa pass through kò lè mọ fún yẹn. Ṣóyè yín? So that tí èèyàn bá gbàwé l'Amẹ́ríkà, tí ẹni tó ń ṣèwé fún ẹ bá ti fẹ́ sọ ẹ́ di ẹrú, àǹfààní wà láti sọ fún ìjọba pé ẹni ìfẹ́ sọ mí di ẹrú pẹ̀lú àwọn ẹ̀rí mi ò ṣe mọ́. Ṣé wá rí ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé ìwé táwọn ń parí pé ọdún méjì ló wà lọ́wọ́ ẹ̀, ọdún méjì ni, ọdún mẹ́ta ni, ọ̀rọ̀ mi ò yé wọn, ó dàrú mọ́ wọn lójú. Ṣé mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ deportation ni wọ́n ń sọ. Deportation ìyẹn náà ti dàrú mọ́ wọn lọ́wọ́. Ṣé wá rí nǹkan tí mo wá fẹ́ já wọn sí tí ò yé wọn ni wípé ọjọ́ tẹ́ ti rán ipe kó lọ withdraw ara ẹ̀ kúrò lórí ọ̀rọ̀ ìwé mi. Ọjọ́ tẹ́ ti rán yẹn, ọjọ́ yẹn ló ti ní access sí ìwé mi gbẹ̀yìn. The last update tó máa fún
òun náà ni ó sọ fún yín yẹn wípé òun ti withdraw o. Wọ́n dẹ̀ fún ní acknowledge paper pé ó ti withdraw o. Ṣé tí nǹkan tí ò yé yín ni pé bóun ṣe withdraw yẹn ó withdraw lórí tiẹ̀ ni. Àǹfààní míì wà tí Amẹ́ríkà fún irú ẹni tó bá ń ṣèwé lọ́wọ́ bẹ̀ pé o tún lè gbé gbà báyìí. Ìyẹn lọ́lọ́run ní kí àwa gbé gbà. Ṣé wá rí ìyẹn kò lè ní access sí láéláé, kò lè ní nọ́mbà ẹ̀ lọ́wọ́, kò lè mọ̀ nǹkan kan nípa ẹ̀. Àìlè mọ̀ nǹkan kan nípa ẹ̀ ló yẹ kó máa lọ pè lánàá. Ló ti ń pè wọ́n pé ẹ̀sà mọ̀ pé ẹ̀yin ni o, ẹ̀yin lẹ ràn lọ́wọ́ o, ẹ̀yin lẹ ràn lọ́wọ́ o. Ó tún lọ pé obìnrin kan bá mi bèrè lọ́wọ́ wọn, ṣáwọn ni wọ́n ràn lọ́wọ́. Kò lè yé mọ́. Kò lè yé mọ́. Àníṣe kò lè yé mọ́. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀, mo rí pé ó ń parọ́ pásítọ̀tù òun tí wà lọ́wọ́ òun, mi ìná gba pásítọ̀tù lọ́wọ́ ẹ̀. Ọ̀n lè gba pásítọ̀tù Nàìjíríà, ọ̀n lè gba pásítọ̀tù Amẹ́ríkà ní Nàìjíríà. Kò sí ẹ̀ṣẹ̀ tíyàn lè ṣe Nàìjíríà, wọn ò lè gba pásítọ̀tù Amẹ́ríkà lọ́wọ́ ẹ ní Nàìjíríà. Ṣùgbọ́n kéèsì tó ń ṣe lọ́wọ́ wọn bí ìyá ẹ̀dá ò lè kó Nàìjíríà. Mo challenge ẹ. Kéèsì tó ń ṣe lọ́wọ́ tó bá kúrò Nàìjíríà, aṣọ tí ẹ ti dáràn. Mi ò fẹ́ gbé àwọn èèyàn débẹ̀ ni. Kéèsì àwọn ẹrù mi tó lọ jí, ẹrù mi tí wọ́n tiẹ̀ tó lọ jí, tí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà, òòrùn bí ẹ̀dá ò lè kúrò Nàìjíríà, ó lọ́nà gàmúṣòro Nàìjíríà ni. Wọ́n tiẹ̀ pa ni. Pásítọ̀tù Amẹ́ríkà tó fi wọ̀n wàhálà tiẹ̀ nìyẹn. Ṣó yẹ tó bá tó bẹ̀ kó Nàìjíríà máa bọ̀ l'Amẹ́ríkà, kéèsì mi tún dúró dè l'Amẹ́ríkà. Ṣebí oníkéèsì tó tájọ́ ń ṣe lọ́wọ́ l'Amẹ́ríkà, kí ló tó àpíà máa bọ̀ l'Amẹ́ríkà. Bó kó Nàìjíríà bá mẹ́rin lẹ́kà, wàá mọ̀ pé wọ́n ti tì ẹ́ pa. Tó yẹ ẹ̀yin náà ti wá rí sí pé ará alé mi gangan ló wà lábẹ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀. Èmi tí mo sọ pé pretender ni, ṣẹ́tírí tí kulé ò bá pani tòde ò lè pani. Gbogbo tẹ́yìn ní lórí social media yẹn, ẹ̀yin náà ti pé olórí burúkú obìnrin ló wà lábẹ́. But Ọlọ́run ti ń dájọ́ fún o. Ṣé yé yín? Ó fún ara ẹ̀ lọ́nà gàmúṣòro Nàìjíríà. Ó wá ń parọ́ fún wọn pé òun lòun lẹ́rù tóun lọ kó. Wọ́n ní wọ́n ló nẹ́rù. Mú rìsíìtì tó fi rà wá. Ó rí rìsíìtì mú wá. Okay, tó wá sọ pé ìwọ ló ní, bóyá o sẹ́ndì owó sàkáǹtì Okanlomo ni. Wípé kó lọ bẹ́ẹ̀ rà. Print bank transaction láàrin ìwọ àti Okanlomo. Wípé bóyá o sẹ́ndì owó sí. Mo sọ kíníkan fún ẹnìkan láàárọ̀ yìí. Ó máa difficult láti believe pé tọ́kọ àtìyàwó bá ń fẹ́ra wọn. Ṣé nǹkan ó possible kan máa ṣe transaction owó láàrin ara wọn. Èmi wá sọ fẹ́nìkan pé àná ọmọbìnrin tá à ń sọ yìí, ẹni kó lọ mú transaction tó send sí mi rí láyé, mo fi gbogbo ẹnu sọ, mo dẹ̀ búra wípé 1,000 naira ò jáde láàkáǹtì ẹ̀ sáàkáǹtì mi rí láyé. 1,000 naira kò transfer láàkáǹtì ẹ̀ sáàkáǹtì mi rí. Èmi dẹ̀ lè print millions tí mo ti send sáàkáǹtì ẹ̀ pé mò ń fún ìyàwó mi lówó oúnjẹ. Kódà mo ní fídíò kan bí báyìí, mi ò fẹ́ lo fídíò yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀, máa padà wá lo fídíò yẹn jọ Friday lágbọ́rọ̀ Ọlọ́run. Tó máa padà tí program jọ Friday. Rí ibi tó ti ń béèrè owó oúnjẹ. Tó ti máa ń béèrè owó oúnjẹ tó bá wà Nàìjíríà nínú ilé mi. Pé kò sówó oúnjẹ, kò sí nǹkan tó máa jẹ mọ́, kò sí kerosene, kò sí gáàsì nínú stóòfù mọ́. Èmi ni ẹni tó pẹ̀lẹ̀ ní citizen of America tó yẹ pé tó bá wà Nàìjíríà á tún máa béèrè owó oúnjẹ lọ́wọ́ èmi tí mo wà l'Amẹ́ríkà. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run fi mí sáàyè ọkọ, mo dẹ̀ ń ṣe bí ọkọ. Àyàfìgbà tó padà lọ darapọ̀ mọ́ àwọn olórí burúkú tí wọ́n bá yí ẹ̀jẹ̀. Ẹni tó pẹ̀lẹ̀ ní citizen of America ó wà Nàìjíríà, mi ìfẹ́ máa sọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí Nàìjíríà torí tí bá sọ wọ́n máa fún ní damage control. Wọ́n á bá pàṣẹ ẹ̀, mi ò ní sọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí. Ṣùgbọ́n kíní kan tí mo mọ̀ ní wípé ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jìyà. And then mo dẹ̀ believe pé bí èèyàn bá náà fẹ́ dá ẹjọ́, ìjọba Amẹ́ríkà ò ní ṣe ẹjọ́ dá, ìjọba Nàìjíríà náà mọ̀ kàn wọ́n ní ṣe ẹjọ́ dá, torí wípé
tó bá já sí wípé ẹni tá à ń wí yìí lóòótọ́ bó ṣe ń parọ́ fún wọn òun ló ní ilé tí mò ń gbé l'Amẹ́ríkà, òun ló ń bá mi sanwó ilé tí mò ń gbé l'Amẹ́ríkà, òun ló ń bá mi gbọ́ bùkátà ní Amẹ́ríkà, kò jẹ́ kí wọ́n lè kúrò nílé l'Amẹ́ríkà. Odindi ẹni tó gbèwé Amẹ́ríkà lọ́wọ́ wọ́n lè jáde, wọ́n ní kó lọ kó ẹrù ẹ̀, wọ́n ní kó lọ kó ẹrù ẹ̀. Ó wá di ẹni jẹ́ pé láti ilé, ìwọ tó ti ń gbé ilé tó ń bùgà nínú ilé, ó wá lọ gba storage, storage ló wá di ibi tó ń kó ẹrù sí. Mi ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n sìn ó ti padà gbójú jáde lórí péèjì Saheed Shittu, Irọ́lábí baba Ádámọ̀, ó ń pa fóò nínú rọ́. Ṣọ́tírí tabátàkájọ máa tẹ̀lé wa bọ́bà tó bọ́mbà. Ókè, ó dáa, mo fẹ́ tẹ̀lé bọ́bà tó bọ́mbà lóṣù kan padà. Mo fẹ́ tẹ̀lé lóṣù kan padà bọ́bà tó bọ́mbà, kò ní ẹni tó bá sálà ní èmi àti ẹ kò ní jèrè. Mo fẹ́ tẹ̀lé padà lóṣù kan. Gbogbo ẹ̀yin tí mo sọ wípé mi ò fẹ́ ṣe mọ́, ẹ má bínú torí t'Ọlọ́run. Ẹ jẹ́ kí n tẹ̀lé lóṣù kan lóṣù ìdájọ́ wà ń bẹ̀ yìí. Oṣù kan péré ní màá fi tẹ̀lé ẹ, máa lè já gbogbo orú ẹ. Bó bá ti ń jáde, màá máa jáde fún ẹ. Ọlọ́run ṣe mo wà nínú holiday báyìí, school mi. Kí n tó wọlé school, màá jáde fún ẹ lóṣù kan padà. Now, àṣírí ti tún sí pé ó ti padà gbójúlá lórí péjì Saheed. Ìpè gbogbo dọ́kúmẹ́ǹtì tó ń gbé jáde nípa mi àti gbogbo formation mi tó ń gbé jáde, ọwọ́ ará ilé mi ló ti ń jáde. Ọwọ́ ará ilé mi ló ti ń jáde. Kò wá sọ̀rọ̀ mọ́ o. Ìjọba ló máa bá ọmọ kí kéèsì wà ní kóòtù already. Kéèsì ti wà ní kóòtù. Ó bá ṣáájú bẹ́ẹ̀ lọ wá fèsì kéèsì yẹn l'Amẹ́ríkà bí báyìí. Wà á tún fèsì ti Nàìjíríà. Mo ti rí. Wà á tún fèsì ti Nàìjíríà. Ọmọ dey play. Ó ti tiẹ̀ sínú tó wà nílẹ̀ yìí. The only power tó o ní ọ̀dẹ̀ ni ẹ́. The only power tó o ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wípé àjọ fáìlì gẹ́gẹ́ bí couple. A fáìlì as a couple ló ṣe ní access láti lè ní àwọn nǹkan kan lọ́wọ́ nípa mi. The more tó ti yọra ẹ kúrò ńbẹ̀, tó ti ní pé o ò ṣe mọ́, o ò ní access láti rí rẹ́kọ̀dù mi mọ́. Ihun tó dàrú mọ́ yín lójú nìyẹn tí ẹ mọ̀. O ò ní access láti rí rẹ́kọ̀dù mi mọ́, lọ bèèrè àwọn tó mọ òfin l'Amẹ́ríkà. Ibi tó rí dé, ibi tó mọ̀ dé, tó ti send pé o ò ṣe mọ́, ibẹ̀ ló máa rí dé. God bless America. America ò ní ṣe àbòsí láéláé. The only thing máa sọ fún ẹni pé okay o, eléyìí náà wọn ò ṣe mọ́, okay, gbàbò míì, túnṣe míì. Kódà wàláì mi ò ní pé mo ń ṣe ìyàwó, mi ì ṣe ìyàwó mọ́. Mo búra ó ti wèé pé mo fẹ́ ṣe ìyàwó mi, wàláì tàláì mi ò ní pé mo ń ṣe ìyàwó pẹ̀lú ẹlòmíì mọ́. Mi ò ní pé mo ń ṣe ìyàwó pẹ̀lú ẹlòmíì mọ́. Ìjọba Amẹ́ríkà mọ òdodo. Wèrè ní ọdún méjì ló wà lọ́wọ́ ẹ̀, ọdún méjì ní kíni. Wèrè ẹ bèrè lọ́wọ́ ẹni tẹ́ ń bá sọ̀rọ̀. 2019 ni mo ti ń travel. 2019 mo ti ń travel. 2019 December stroke 2020 ṣebí múra lèmi àti ẹjọ́ wa. Ṣebí múra lèmi àti ẹjọ́ wa 2019 stroke 2020 àgbà múra lọ sí Nàìjíríà nígbà yẹn lọ́hùn. So èmi tí mo ti wá ń travel 2019 20, 21, 22, 23, 24, 25, 6 years. Wèrè pariwo 2 years kò lè yé mọ́, kò yé. Because nǹkan tí ò fi yé ni wípé ẹni tó fún ní ìwé kọ́lọ́mbà àfọ̀rún kẹ́ ẹni yẹn ọ̀fẹ́ ni wọ́n fún, wọ́n mú lọ bá Nàìjíríà ńgbà yẹn ni. Wọ́n mú lọ bá ní Nàìjíríà ńgbà yẹn so that kò mọ nǹkan táwọn èèyàn máa ń pass through kíyàn tó níwèé. Mi ò dẹ̀ fẹ́ ní arẹ́njí. Afẹ́ra wa ní ṣùlọ́kà ni, àmọ́ torí pé ó fẹ́ máa lò mí, ó fẹ́ máa control mi, ó fẹ́ máa supersede mi nínú ilé gẹ́gẹ́ bí ọkọ. Tèmi dẹ̀ jẹ́ kó mọ̀ wípé nílé ti wá o, ọkọ ló ń pàṣẹ o. O ò lè pàṣẹ lé mi lórí number 1. Number 2, àwọn ìwà kan wà lọ́wọ́ ẹ tèmi ò lè fara mọ́. O ò lè máa wà nínú ilé mi kó máa mu ọtí. Àwọn ọmọ mi tí mò ń train, mi fẹ́ kí wọ́n mọ̀ pé obìnrin kan mu ọtí kó má lọ bá yé àwọn ọmọ mi jẹ́. Ẹlẹ́ẹ̀kẹta, pati, gbogbo gbèsè ayé ò mọ̀jú pati lọ. Wọ́n wá dé pati wà máa mu ọtí, gbogbo eléyìí mi ò nífẹ̀ẹ́ sí. Ìyẹn ló fa sábàbí tí mo fi ṣe o. Ẹlẹ́ẹ̀kẹrin wá ní wípé ó wá sọ fún mi pé àwọn ọmọ tèmi bí o, wọn ò gbúdọ̀ máa bá àwọn ìyá wọn sọ̀rọ̀ mọ́. Kí ló dé? Ó fẹ́ dọ́lọ́run ni.
ṣé o ṣèwé fún àwọn ọmọ yẹn ni ọmọ tí o ṣèwé fún tó wá sọ fún pé kó má bá àwọn ìyá wọn sọ̀rọ̀ kí ló dé èmi àti ẹlá fẹ́ra wa náà tó bá ní pé kí n má fẹ́ àwọn ìyá wọn padà torí condition America mo gbọ́ sí ẹlẹ́nu wọ́n àti wọn káwọn má bá àwọn ìyá wọn sọ̀rọ̀ gbogbo eléyìí ni mo kọ̀ fún ló wá fi lọ torí ẹ̀ lọ darapọ̀ mọ́ àwọn olórí burúkú pé àwọn fẹ́ jọba ayé mi jẹ́ Ọlọ́run ti dójú tì yàn ọ́bì ẹni tíjọba America tí wọ́n bá dìpọ́ọ̀tù wọn ò bíra kó wọ America mọ́ number one ẹni tíjọba America bá dìpọ́ọ̀tù wọ́n máa gba driver license yẹ wọ́n máa gba driving license yẹ ṣóyè yín I'm still driving kò ní sá lọ èmi ajáde kò ní sá lọ ìdákẹ́dákẹ́ èmi ajáde kò ní sá lọ èmi ajáde kò ní sá lọ tí kò wá ti ń kẹ́ẹ̀kẹ́ ògbúdọ̀ ké mọ́ máa tẹ̀lé bọ́bá tó bá bá ń sìn Saidi tó bá sá fún mi ó máa ṣòfò tọmọtọmọ Saidi Shittu tó bá sá fún mi ó máa ṣòfò àti wo lè olórí burúkú obìnrin yẹn màá gbẹ̀mí yín gbóná màá mọ̀ pé kéré sí mi àti wèrè obìnrin tó ń lò yẹn màá gbẹ̀mí yín gbóná kò ní dá fún yín òun gan mọ̀ pé mi yín ò gbé mi ẹ̀yin bẹ́ẹ̀ ṣe pọ̀ tó tẹ́lẹ̀ tẹ̀lé mi gbé mi ni ó dáa mo fẹ́ tẹ̀lé yín padà lóṣù kan kò ní dá fún yàrá ìyá yín ó dáa kó wé mo fẹ́ tẹ̀lé yín kò ní dá fún yàrá ìyá ẹ̀ Saidi Shittu tó o bá sá fún mi ò ní ṣoríire bó bá jáde lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ màmá jáde pẹ̀lú ẹ̀sìn ó dáa mo fẹ́ tẹ̀lé padà ẹ̀mí ò gbé mi ẹ̀mí yóò gbé mi àkọ́kọ́ lè gbá research tó mi number 2 ń sòótọ́ ọ̀rọ̀ tó mi number 3 ní evidence tó mi tẹ́lẹ̀ ọmọbìnrin yẹn evidence ni màá fi bá tiẹ̀ jẹ́ ní court of law ṣé wọ́n ti parọ́ fún yín ni màá gbẹ̀mí gbogbo yín gbóná màá gbé ẹ̀mí yín gbóná ẹ̀yin mọ̀ kankan so that ihun tó ń gbé kiri tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi tó mọ̀ dé ni ẹ̀dá tó náwó báyìí tó ní ká máa kọjá ibi tọ́wọ́ ẹ̀ bá gùn mọ́ ni ibi tí ọwọ́ ẹ̀ bá gùn mọ́ ni l'Amẹ́ríkà yìí Ọlọ́run nìkan ni o lẹ́yìn Ọlọ́run náà ni o lẹ́yìn Ọlọ́run náà ni o àmọ́ èmi ò gbé àdàbí tó bá já sí pé ìwé tó wà lọ́wọ́ òun náà ṣó mu wá látọ̀run ni ṣe bí èèyàn kan ló fún òun náà ẹni tó fún sí o ti kú ẹni tó fún òun náà ń wè bó ṣe fìtínú ẹni yẹn náà nìyẹn títí tẹ́ni yẹn fi kú bó ṣe fìtínú ẹni yẹn tẹ́ni yẹn fi kú nìyẹn torí pé ẹni yẹn ó gbìyànjú náà fún ẹ ó wá rí pé Ọlọ́run ò ṣe àmì ẹni yẹn wá lọ téèsì ẹ̀yìn ọmọ ọ̀dọ̀ ẹ̀ bí ọ̀rẹ́ ẹ̀ wá lóyún fún ẹni yẹn bó ṣe fìtínú ẹni yẹn títí tẹ́ni yẹn fi kú nìyẹn lẹ́yìn ìgbà tẹ́ni yẹn kú àyìmọ́yé ọkùnrin tó ti fẹ́ ọkùnrin mélòó ló sáré IVF fún ẹ wàhálà ìmọ̀re obìnrin yìí mo rí wèrè tó ń sọ ń sìn pé Ọlọ́run o wọ́n la pé ajá ọmọbìnrin yìí o Ọlọ́run bá wa fún lọ́mọ èmi mò ń ṣe ọmọ ni ṣé èmi mò ń ṣe ọmọ ni ṣèbí oyún tó lóyún bẹ́ta ṣe bẹ́ẹ̀ yìí náà lè ba tiẹ̀ jẹ́ yìí náà lè blọ́ọ̀gì ẹ̀ tó yún fi wálẹ̀ lára ẹ̀ according to her tó sọ fún mi o oyún wálẹ̀ lára òun torí mi ò dékun ẹ̀ tèmi ni wípé mo náwó mo ṣe IVF ó dẹ̀ sọ fún mi pé ó ti succeed ó dẹ̀ padà sọ fún mi pé oyún ti wálẹ̀ níjọ́ tó di fídíò Yahya Gambari àwọn ọkùnrin tí ó fẹ́ kó tó fẹ́ ìbí kílẹ̀ táwọn yẹn ò sáré IVF fún èmi ni mo sáré IVF mo lè ṣe IVF lẹ́ẹ̀mẹ́fà fún receipt ẹ̀ wà lọ́wọ́ mi a máa jọ lò ní kóòtù because tó bá ń parọ́ pé òun lòun ṣe IVF ó máa gbé transaction jáde nínú àkáǹtì ẹ̀ ìjọ tó sẹ́ǹdì owó sí dókítọ̀ ó máa gbé jáde immediately lọ print gbogbo transaction tèmi fi ń sẹ́ǹdì owó IVF fún dókítọ̀ ẹjọ́ torí tọ Ọlọ́run tó bá pè yàn ti ẹ̀fẹ́ wá dọ́gbọ́n sí ìwé ọ̀hún l'Amẹ́ríkà náà ni ṣówó tí mo ti ná lórí IVF ò ti jowó òwe lọ tòun ti bẹ́ẹ̀ náà ó wá tún ní pé dandan òun fẹ́ bàtà ọ̀tá mi jẹ́ Ọlọ́run ti dójú tì yín o gbogbo tí ẹ̀rọ ò rí bẹ́ẹ̀ o ibi tó rí mọ́ ibẹ̀ náà pè lólúfi mọ́ ó dà tí ó bá mọ̀ pé òun tí ń rí kí ló tó lọ tún ó lọ́ọ́ ṣe ń pè àwọn tó ń pè lánàá
mi fẹ́ dárúkọ ẹni tó pè lánàá kí ló tó fi pẹ̀ jẹ́bẹ́ ní ẹ fún lẹ́sìn pé wáyé tí wọ́n máa béèrè lọ́wọ́ òun nígbà tẹ́ ń parọ́ mọ́ pé wọ́n deport ẹ lórí social media kò ní defend rẹ̀ ó wá ń sẹ́ni fídíò wèrè kan kiri pé ìgbà tó ń wà lọ́sítà ṣé ìgbà tó wà lọ́sítà yẹn ṣé mo parọ́ mọ́ ẹni ṣé mo parọ́ nǹkan tó sọ mọ́ ẹni wọn ò ní kíyàn má sọ̀rọ̀ nípa àyàn tó bá ti ní ẹ̀rí lọ́wọ́ ó gbọ́dọ̀ parọ́ ni ṣé mo parọ́ mọ́ ẹni ṣé bọ́ọ̀lù tó pé ìbẹ́ta wà nínú ẹ ó dẹ̀ tún yá ọ ní pé kò sí ìbẹ́ta nínú ẹ mọ́ ìwọ dẹ̀ ló sọ fún mi pé wọ́n ní kó má parọ́ ìgbà tó dákú ìwọ lọ́dẹ̀ ló sọ pé wọ́n ní kó má bà tèèyàn jẹ́ ó dẹ̀ ti ń gbìyànjú àti bà tèèyàn jẹ́ tiẹ̀ dẹ̀ ló má padà bàjẹ́ sórí kan tó wà nílẹ̀ yìí yẹ ló dé padà nẹ́tíwọ́ọ̀kì ní ẹ má bínú o ẹ̀bùn onírìn mo wà ṣé tí tọ́rọ̀ dé dúró báyìí ihun tí ọ̀tá bá ṣe fún yàn nígbà míì èèyàn lè má ríro àmọ́ ohun tí ọ̀rẹ́ bá ṣe fún yàn ó máa ń dùnyàn ju ohun tọ́ta bá ṣe fún yàn lọ torí pé gbogbo ayé ti mọ̀ pé ọ̀tá ò rore ròyàn tẹ́lẹ̀ ọ̀tá kì í ro ire ròyàn ṣùgbọ́n èwo ní tọ̀rẹ́ tí a jọ ń ṣe tá a jọ ń sùn tá a jọ ń jí ló fi já sí pé gbogbo ọ̀rọ̀ tá à ń fà yìí inú ẹni tí mi ò ní bá ṣe mọ́ láyé tí kò sí ẹni tó lè bá mi sọ láyé ni Fúlàní wà àwọn tó yẹ kó bá wa parí ìjà wọ́n pè mí tí pé mi jẹ́ kó rọrùn wá mi ní bá Fúlàní ṣe mọ́ torí pé bí mo ṣe fi inú kan bá Fúlàní ṣe tó Fúlàní wà ní ẹni tó kọ́kọ́ betray mi kó tó wá kan umu tó wà ní Ìbàdàn pẹ̀lú mo ṣe lonú kan fún ẹ pé nítorí gbogbo wọn ni mo ṣe ń torí ẹ̀ defend gbogbo wọn tó bá gbàbọ̀dé fún mi bọ̀ tí gbogbo wọn wá kéré o a pàdé lórí mídíà náà ni ṣùgbọ́n kí ni tẹni tí mo fẹ́ ní ṣùlọ́kà tí mo tọrọ lọ́wọ́ ìyá àti bàbá ẹ̀ tí mo tún ṣe pásítọ̀tù fún bàbá ẹ̀ kí bàbá ẹ̀ máa bọ̀ l'Amẹ́ríkà pásítọ̀tù tó wà lọ́wọ́ bàbá ẹ̀ títí di ìsìn èmi ni mo ṣe pásítọ̀tù yẹn fún bàbá ẹ̀ pé kí bàbá ẹ̀ máa bọ̀ l'Amẹ́ríkà pé mo fẹ́ tọrọ ẹ̀ ní ṣùlọ́kà ẹni tí mo wá fẹ́ ní ṣùlọ́kà tí mo wá ṣe ìyàwó fún tó padà tún wá gbàbọ̀dè fún mi tó wá tún wá ń ru aburú sí mi so that ẹni tí yàn wá fẹ́ ní ṣùlọ́kà tó tún wá ń gbèrò aburú síyàn wà láì máa forí ara ẹ̀ gbé ni o mo ní sọ fún yín pé ẹ má wọrí ọlọ́gbọ́n ló ń tayò ọlọ́gbọ́n lẹ̀ ń bá ẹ má bínú nẹ́tíwọ̀kì ojú ọ̀nà ni o nẹ́tíwọ̀kì ojú ọ̀nà ni o sódà mo sọ pé kò lè yé yín ọlọ́gbọ́n lẹ̀ ń bá tayò ẹ rí wípé mo ti máa ń sọ fún yín tipẹ́ pé àṣẹ ló máa ṣe wọ́n rárẹ̀ nẹ́tíwọ̀kì ojú ọ̀nà ni o nẹ́tíwọ̀kì ni mo ti máa ń sọ fún yín pé àṣẹ ló máa ṣe wọ́n rárẹ̀ ṣẹ́tìrì tó wà nílẹ̀ yìí mo ti ń sọ fún yín tipẹ́ ṣẹ́tìrì ọmọ tó ń pè rẹ̀ ní wèrè Irọ́lábí yẹn ó bìrì pé òun ní orientation mo dẹ̀ kọ́ orientation yẹn ó kéré ó lò gan sí orientation sa network ni ẹ má bínú so that orientation ẹ kéré sí tiwa ṣùgbọ́n ẹ̀yin tẹ́ pé màjèsí ni yín màjèsí ẹ mọ bó ṣe ń lọ ní street tẹ lọ ń dá sí ẹ̀yin ilẹ̀ máa lárí mọ́ China ti ní sìn pé mo ti jẹ́ kí gbogbo ayé mọ̀ sí ẹ̀sìn kan ló gbé dání búlì ló gbé dání so ìwọ náà tó wá mọ̀ pé ó fẹ́ dá sí lọ mọ̀ wípé nínú búlì nínú fracas wọ́n máa bá ti ìyá ẹ̀ jẹ́, máa bá ti bàbá ẹ̀ jẹ́, máa bá tàwọn ọmọ ẹ̀ jẹ́, wọ́n máa bá tàwọn fámìlì ẹ̀ jẹ́ so that ó dẹ̀ máa lọ ilé ẹjọ́ wọ́n tí wọ́n máa dá sí jẹ́ kó rí ẹ pé ṣóyè yín jẹ́ kó rí ẹ pé ló jẹ́ pé èyí tó lọ ganu sí tó ìgara chicken tó ganu sí ìyẹn ó ti larí mọ́ nìyẹn ìyẹn náà ó máa fìlì ẹ̀ so that nísìnyí o gbogbo pé kèmí ìtẹ̀lẹ̀ fún ẹlẹ́sìn tí mo sọ fáwọn èèyàn yẹn ó dáa mo fẹ́ máa tẹ̀lé yín bọ́bà tó bọ́mbà torí pé mo ti padà rí nǹkan tí mò ń fẹ́ gan pé àníṣe olórí burúkú aráalé mi gan ló ń taṣẹ́ mi síta mo sọ láti January tí mo ti sọ láti January pé àníṣe àjọkẹ́ ni wọ́n lò láti fi ẹ́ńtà aráalé mi ló ń gbé gbogbo àwọn voice yẹn jáde so gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ believe tẹ́lẹ̀ pé aráalé mi ló ń gbé jáde ṣẹ́ ti believe ń sìn mo ti screen record gbogbo fídíò yẹn bóyá ń ṣe bóyá ń play fídíò tó fi pálí ẹ̀rùn mo ti screen record ẹ̀ ọ̀n bá delete mo ti ní lọ́wọ́ gbogbo wọn tí wọn believe tó máa ń parọ́ fún wọn pé òun kọ́ lòun send voice òun kọ́ pnp yẹn náà máa sọ pé àjọ ń lo fóònù tàlẹ́jọ́ ń lò
tẹ́ bá jọ ń lo fóònù mi ṣé ẹ mọ ẹrù tó wà lórí fóònù mi ẹ ṣe kóhun tó wà bẹ́ẹ̀ jáde ó jẹ́ pé voice Kudi ọ̀rọ̀ voice ara ilé mi nìkan lẹ́wà náà ń kó jáde ẹ máa dúró ẹrù tó wà lórí fóònù yìí ṣé ẹ máa dúró ẹrù tó wà lórí fóònù yìí gbogbo àwọn fóònù tí mo ń lò títí kan tablet tí mo nílé àwọn ẹrù tó wà ń bẹ̀ tó bá dà sí ìgboro àlànà ìgboro máa lànà láwọn evidences tó wà lọ́wọ́ mi mo sọ pé ara ilé mi ló ń kó kìíní ìjáde wa nígbà tí mo finá mọ́ wèrè láàrin ìjọ méjìlá tó mo finá mọ́ wèrè fò bọ́ta kò lè mú mọ́ra mọ́ kò lè pretend mọ́ wèrè fò bọ́ta wo tó bá yẹ wà tún ṣe fídíò ìtajọ́ ń bàbọ̀ yìí màá tí ẹ̀ jáde wá ṣe fídíò ṣùgbọ́n kan tí mo mọ̀ ní wípé irọ́ tó ń pa fún wọn pé nǹkan kan ò ṣẹlẹ̀ Nàìjíríà ó ní kéèsì Nàìjíríà ó ti ń ṣe kéèsì Nàìjíríà ẹrù mi tó lọ jí kó ó ti ń ṣe kéèsì ẹ̀ Nàìjíríà ó dẹ̀ lè bọ́ ń bẹ̀ ó lè bọ́ ń bẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ Nàìjíríà tí mo wá pé kí n dáríjì ẹ̀ tẹ́lẹ̀ kí n fi ẹ́ lẹ̀ kí n lè fa ilé Ọlọ́run lọ́wọ́ àmọ́ pẹ̀lú tó ti ṣẹlẹ̀ yìí ọmọ wàá mọ̀ yìí pé ẹni tó gé géètì ilé mi tó mú dání tó gé géètì ilé mi ó ti convince ó lóòótọ́ lòun gé géètì ìwọ gan tún kọ́ mọ́ statement yẹn wà lọ́wọ́ mi ìwọ gan tún kọ́ mọ́ òpònú arìndì tí ò mẹjọ́ ṣe òpònú arìndì ìwọ gan kọ́ mọ́ statement pé ẹ máa gbọ́ arìndì o òun gan ó ní pé ìgbà tóun lọ sílé ẹ̀ òun wò pé tóun bá débẹ̀ torí pé Ọ̀kanlọ́mọ burú ó lè kó àwọn boys jáde lòun ṣe háyà àwọn tout pé kí wọ́n tẹ̀lé òun lọ síbẹ̀ ṣùgbọ́n nínú àwọn tout yẹn àbúrò òun lẹni tó gé géètì yẹn o àbúrò òun yẹn ń ṣe wẹ́dà tó táwọn bá débẹ̀ àwọn lè má rí kí ìwọlé lòun ṣe ní ká àbúrò òun yẹn tẹ̀lé òun àbúrò òun yẹn ló wá gé géètì wèrè ó tún kọ́ mọ́ sẹ́tímẹ́ǹtì ó gé géètì ilé onílé ṣé wọ́n lónílé tó lọ gé géètì òpònú ọ̀dẹ̀ tí ò mẹjọ́ ṣe pẹ̀lú bóyá bá mi gbé tó ó jà ó mẹjọ́ ṣe èmi tẹ́pẹ̀ kẹsọ́lọ́jì ni mo rí ìdí mo kó ẹbọ́ yín ṣe kéèsì ò mẹjọ́ ṣe ọ̀dẹ̀ wèrè ó lọ sáàfù sọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì ó tún rò mẹjọ́ ó ní gbogbo ẹrù tóun lọ kó yẹn òun lòun ní gbogbo ẹ̀ owó òun lòun fi ra gbogbo ẹ̀ irọ́ tó máa já ọ̀dẹ̀ ni ẹ mọ̀ pé tó bá níwọ̀ ló ní gbogbo ẹ̀ ní tó máa béèrè lọ́wọ́ ẹ̀ náà ni pé kò mú rìsíìtì wá ṣé mọ̀ pé wọ́n máa béèrè rìsíìtì lọ́wọ́ ẹ̀ wọ́n béèrè rìsíìtì lọ́wọ́ ẹ̀ ń sìn ó wá ń ṣe kámi ó wá ń ṣe kámi ṣé bẹ́ẹ̀ mi mo ti kó rìsíìtì jáde yẹn pé orúkọ mi ló wà lórí ẹ̀ ó dà mo tún fún ẹ ní third option tí mo tún fún ẹ ní wípé lọ print transaction wípé ìwọ ló send bóyá o send owó sí mi ni mo ṣe lórúkọ mi ṣe wà lórí rìsíìtì lọ print transaction pé o send owó sí mi rí wá tó bá tún rí rìsíìtì ìyẹn náà print wọ́n tún kọ́ ẹrù wọ́n gbà fún wọn lóní ẹrù lóòótọ́ ó lè rí print ṣe bí irọ́ yẹn náà tún pa lamẹ́ríkà ọ̀dẹ̀ wọ́n tún tì ó tún lọ parọ́ fún wọn lamẹ́ríkà pé èmi gba $20,000 lọ́wọ́ òun ìwọ ní $20,000 sí ọjọ́ tó ti wà lamẹ́ríkà orí $20,000 sí ẹgbọ́ wèrè tún ponú ẹni pé wọ́n gbé péjì kan jáde news kan jáde wípé Ọ̀kanlọ́mọ gba $20,000 lọ́wọ́ ará ilé mi wípé ìjọba Amẹ́ríkà ní pé tèmi bá ti dáwó yẹn padà kémi máa lọ Nàìjíríà mo ní àwọn èèyàn tí ń parọ́ tó tó yìí ẹ jẹ́ wá sọ ohun tó ṣẹlẹ̀ fún yín lóòótọ́ ló lọ parọ́ nílé ẹjọ́ nígbà tí a gbé ẹjọ́ wọlé ẹjọ́ pé mi ò ṣe mọ́sẹ̀ ò lè wá pa mí a ní mi ò ṣe mọ́ wèrè bá parọ́ pé n ò tí ì ṣetán o mo jẹun lówó àti bí wọ́n lọ ní kò ti sú ẹ mo ní mi ò fẹ́ ẹ mọ́ wèrè bá ní mo jẹun lówó wọ́n nílò ni mo jẹ́ ó ní $20,000 ó ní mo fi ń ta mọ́tò wọ́n ní ìgbà wo mo gbà lọ́wọ́ ẹ̀ ó ní mo ṣẹ̀yẹ̀ gbà ni mo fi ń ta mọ́tò mo ní èmi ok kò sí wàhálà ìjọba Amẹ́ríkà kò sẹ́ẹ̀dì kò sọ̀rọ̀ ni wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé transaction ló ṣe fún ni àbí káàṣì ó ti wèrè tí mo pé òun ò lè rí evidence transaction l'Amẹ́ríkà wèrè bá parọ́ pé ó ní òun kó káàṣì fún mi ni káàṣì $20,000 l'Amẹ́ríkà
ní cashless country ó náà kó $20,000 fún mi wọ́n ní ok ibo ló ti kó fún ó ní àjọ lọ báǹkì ni òun wá gbà ní báǹkì òun wá kó fún mi ṣé mo wò pé ṣé lójú èmi wò pé ṣé lójú oorun àbí lójú ayé ṣé lójú oorun àbí lójú ayé wọ́n wá sọ fún pé ok ó mọ tó ṣẹlẹ̀ padà sí báǹkì yẹn lọ sọ fún wọn ní báǹkì yẹn pé o ní ìdí kámẹ́rà o ní ìdí fídíò rìkọ́dìn ọjọ́ tó kówó fún ní báǹkì tó withdraw $20,000 ní báǹkì tó dẹ̀ kó fún lọ́gba fídíò ẹ̀ wá olórí burúkú ò rí fídíò mú jáde o wèrè ò rí fídíò mú jáde o tó ní mọ̀ pé kò kó $20,000 fẹ́ mi irọ́ ló ń pa fún wọn ó kàn fi over hype ẹ̀ bí ó fẹ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn fẹ́ tán wọn pé gbogbo tóun ní láyé òun bọ̀bọ́ yẹn Ọ̀kanlọ́mọ ló gbà lọ́wọ́ òun lòun ò ṣe náwó kò náwó lọ́wọ́ tẹ́lẹ̀ wọ́n níyàn ò náwó lọ́wọ́ tẹ́lẹ̀ kò ní owó lọ́wọ́ gbogbo iṣẹ́ tó ń ṣe l'Amẹ́ríkà oògùn ló ń fowó ṣe mo ti máa kó gbogbo ẹ̀rí oògùn tó ń ṣe lọ́wọ́ wá ẹ wo ẹ jẹ́ kí n fi kíní kan wọ̀nyí bí báyìí mi ò tí fẹ́ lò tẹ́lẹ̀ ní ẹ jẹ́ kan tó fi kíní kan wọ̀nyí mi ò tí fẹ́ lò tẹ́lẹ̀ ní mi ò fẹ́ lò mò ń bọ̀ ẹ wo tó bá yà máa gbé jáde ń bẹ̀ tó bá yà máa gbé jáde pásítọ̀ tó ń gbowó lọ́wọ́ ẹ̀ pásítọ̀ ló ń gbá wèrè màá padà gbé nọ́mbà pásítọ̀ yẹn jáde àti communication pẹ̀lú pásítọ̀ yẹn mo bẹ̀ ẹ jẹ́ kí n fi kíní kan hàn yín pásítọ̀ ló ń gbowó lọ́wọ́ wèrè pásítọ̀ oògùn ló gbowó iṣẹ́ tó ń ṣe l'Amẹ́ríkà pásítọ̀ ló ń kówó fún àtàwọn àáfàá lórí kíni lórí wípé kí wọ́n máa kọ ẹ̀yìn èmi àti àwọn ọ̀yá àwọn ọmọ mi síra wa ihun tí ò fẹ́ kí n sọ máa padà wá sọ òun leléyìí ẹ wo kíní tí mo fẹ́ fi hàn yìí ẹ wo mo máa padà gbé jáde dáadáa ṣé nígbà tí mo fi hàn yìí máa padà gbé jáde dáadáa ẹ wo ẹ má wọrí máa padà gbé jáde dáadáa ṣé ti rí aago kan wà mo ń bọ̀ aago kan wà tí a ti pé aago yẹn èmi mo ra aago yẹn wá jẹ́ méjì aago yẹn jẹ́ méjì èmi ń lò kan òun ń lò kan àwa connect aago yẹn mọ́ àwọn fóònù wa a connect àwọn aago yẹn mọ́ àwọn fóònù wa so gbogbo tí a bá ń ṣe lórí fóònù ó máa ń reflect lórí aago yẹn ṣóyè yín so that later ló wá já sí pé gbogbo bó ṣe máa ń send owó sí pásítọ̀ àti bó ṣe send gbogbo information mi orúkọ ọ̀yá mi date of birth mi orúkọ àwọn obìnrin tí mo ti fẹ́ tẹ́lẹ̀ àti orúkọ gbogbo àwọn ọmọ mi bó ṣe send ẹ̀ sí pásítọ̀ yẹn àti iye tí pásítọ̀ yẹn ní kó san gbogbo ẹ̀ ló wà lórí aago yẹn gbàtọ́lọ́ máa wá mú ó wá gbàgbé aago yẹn síbì kan tí mi ti bẹ̀ sọ fún sìn ibi tó gbàgbé aago yẹn sí lèmi ti bá mú aago yẹn nígbà tí máa wo orí aago yẹn gbogbo transaction tó ń ṣe pẹ̀lú pásítọ̀ yẹn mo ní lọ́wọ́ tí bá parọ́ là not to lie aládìka síbi kí má ṣoríire gbogbo ẹ̀ wà lọ́wọ́ mi gbogbo owó tó sọ fún pásítọ̀ yẹn ló lù ní jìbìtì ẹ máa tún wá gbọ́ o mo wá mú nọ́mbà pásítọ̀ yẹn lórí fóònù yẹn lórí aago yẹn mo mú nọ́mbà pásítọ̀ yẹn mo wá pe pásítọ̀ yẹn mo wá rìkọ́ọ̀dù ẹ̀ mo wá gbà lóhùn pé pásítọ̀ wèrè níyìn ni ẹ mọ̀ pé ìyàwó mi rẹ̀ ń gbá ni lémi tí mo mọ bó ṣe ń lọ street on court náà fi gbé wèrè àwọn pásítọ̀ yẹn méjì ni wọ́n ìkan wà l'Amẹ́ríkà ń bí báyìí ṣé èyí tó wà l'Amẹ́ríkà ń bí báyìí yẹn Sele nìyẹn Sele náà pásítọ̀ yẹn o Sele yẹn chọ́ọ̀chì Sele yẹn ni ìyá ẹ̀ ń lọ chọ́ọ̀chì Sele yẹn ni ìyá ẹ̀ ń lọ so that ṣẹ́rí tó wà l'Amẹ́ríkà yẹn ìgbà tó gba owó tí ìjọba fún lówó ní 2019
ni wọ́n mọ́nítọ̀ owó yẹn. Ìgbà tó gba owó yẹn ni ó lọ sí chọ́ọ̀chì tí ìyá ẹ̀ ń lọ l'Amẹ́ríkà bí báyìí. So that èyí tó wà l'Amẹ́ríkà yẹn ló wá nọṣẹ́ ẹ̀ fún alàgbà wọn lẹ́kọ̀ọ́, wọ́n gbéṣẹ́ ẹ̀ jáde. Ṣé dẹ̀ mọ̀ pé obìnrin wọ́n gọ̀ọ̀gan tó máa fẹ́ gba obìnrin nínú ayé tó omi bá fẹ́ wọṣẹ́ on court ní tó kọ́ máa sọ fún ẹni wípé má jẹ́ kọ́kọ́ ẹ mọ̀ gbogbo tó ń ṣe yìí o, tọ́kọ ẹ bá mọ̀ ò ní àṣeyọrí o, wọ́n kọ́kọ́ dé. Ọ̀rọ̀ máa pọ̀ ńlẹ̀ gan, ó máa pọ̀ ńlẹ̀ gan, ọ̀rọ̀ máa pọ̀ ńlẹ̀ gan, ó máa pọ̀ ńlẹ̀ gan. So that yìí tí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ ní pé ẹ jẹ́ ń kó lórí ẹ̀. Gbogbo tí mo fẹ́ sọ fún ni pé kéèso ní Nàìjíríà lọ fèsì ẹ̀, lọ fi evidence ràn wọ́n Nàìjíríà, ìwọ ló nẹ́rù o tó lọ kó lọ proof evidence. Number 2, àwọn tó kó lọ tí wọ́n yọ̀bọ̀n sí bọ̀dá mi, ẹjọ́ lọ proof ẹ̀ ní court of law. Ẹlẹ́ẹ̀kẹta, àbúrò ẹ̀ tó mú dání tó gé géètì mi, ẹjọ́ lọ proof ẹ̀ ní court of law. Tó bá ti wá yanjú ti Nàìjíríà máa padà bọ̀ l'Amẹ́ríkà kò wá fèsì tí mo gbé lọ kóòtù l'Amẹ́ríkà wípé ó parọ́ mọ́ mi, ó defame mi lórí social media pé mo nù ẹ́. Ìgbà tó lọ sí location tó lọ shoot fíìmù ní hospital tó ní ẹ wo orí mi o, ẹ wo apá mi o, ẹ wo ẹsẹ̀ mi o, mo ti ní stroke o, wá proof ẹ̀ fún l'Amẹ́ríkà ibi mo ti nù ẹ́, ibi tí mo ti nù ẹ́ wá proof ẹ̀ l'Amẹ́ríkà. Ìyẹn náà wà nílẹ̀ l'Amẹ́ríkà tó bá dé wà tó wá fèsì ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta, mo ti bẹ download ẹ̀, gbogbo dọ́kúmẹ́ǹtì mi tó jáde lórí péèjì Save Your Soul, mo ti padà rí fídíò ẹ lórí Save Your Soul pẹ̀lú ẹ̀rí pé ìwọ nìkan ló ní access sí dọ́kúmẹ́ǹtì mi. So mo dẹ̀ ti rí ẹ̀rí ẹ fídíò ẹ lórí Save Your Soul wípé kò nẹja ń bá kàn, ọwọ́ ẹ ló gbà lórí Save Your Soul. So yeah, because mo rí driver license mi bẹ́ẹ̀, ìyẹn wọ ọ́nà pé driver license mi ni. Mo rí àdírẹ́sì ilé mi bẹ́ẹ̀, ó wọ ọ́nà pé àdírẹ́sì ilé mi ni. Mo rí dọ́kúmẹ́ǹtì kan náà ń bẹ tórúkọ mi wà lórí ẹ̀, ìyẹn náà wọ́n ná pé tèmi ni. Èyí tí ò bá ti sórúkọ mi ń bẹ tèmi kọ́, wàhálà ti ń rìn yẹn. Bọ̀dí tí mo rórúkọ mi ń bẹ mo ti screenshot ẹ̀ so that bó ṣe dọ́wọ́ wọn bóyá lórí social media you go explain tire ó ní ògọ̀ ni màá kó ẹlẹ́kọ̀ọ́ tú jáde Saidi. Mo mọ̀ pé Saidi fẹ́ ba tiẹ̀ jẹ́ ni, tú jáde. Àwọn fámìlì á mọ̀ pé ẹ ti ná market. Ẹ wò subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala al-mursalina walhamdulillahi rabbil alamin. Ẹ jẹ́ ń gbọ́ music sáyé tèmi jàre, ẹ jẹ́ ń gbọ́ music sáyé tèmi, ẹ jẹ́ ń gbọ́ music. Allahu anta khaliki wa anta raziki farzuqini bi fadlika bi sayyidil wara. Allah 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 Allah. Ọ̀tá létí kí wá bẹ̀bẹ̀ Ọlọ́run dákun jọ̀wọ́.
ìkà ń retí kí wá bẹ̀bẹ̀ Ọlọ́run dákun jọ̀wọ́ o má jẹ́ rọ́jú jẹun ọ̀tá kọ́ta má ṣe yọ̀ mí o. Àlá 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 àlá. Lọ́sàn-án lóru Ọlọ́run dákun jọ̀wọ́ mo ké pè ẹ́ lọ́sàn-án lóru Ọlọ́run dákun jọ̀wọ́ ire ayé mi tó ń bọ̀ wá Ọlọ́run yóò wá mi rí. Àlá 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 àlá. Wàlẹ́ ìsàlẹ̀ mẹ́ni dàrú fi wá rárá balẹ̀. Bàkọ́lá náà fi tẹ̀lé ká ọjà káyọ̀ ìtajà. Àlá 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 àlá. Nílé bàbá Ọlọ́run dákun lọ. Nílé ìyá nílé bàbá Ọlọ́run dákun là mí. Ogun ilé kò lálejò ìwọ ló lè là mí Ọlọ́run. Àlá 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 àlá. Wọlá bàbá Wọlá màmá Ọlọ́run dákun là mí. Wọlá bàbá wọlá màmá o Ọlọ́run dákun là mí o. Lọ́wọ́ aláburú ọmọ ẹ̀yà àbáhùn tó dára jẹ́. Àlá 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 àlá. Múná kẹ̀sí ìrọ̀tún wàkọ́lá fún wàlá wàràhámúná ìlànà wà àtàdúlẹ̀ àtọ̀. àlá 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 àlá. Ìwọ ló lè ṣe Kò sẹ́nìkan Ọlọ́run dákun jọ̀wọ́ ìwọ ló lè ṣe kò sẹ́nìkan Ọlọ́run dákun jọ̀wọ́ má jẹ́ n kú sí ìlú èyìnbó jẹ́ kí n kórè bọ̀ wá òwe. Àlá 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 àlá. Máa gbọ́ ayé retí ẹlẹ́yà mi Ọlọ́run dákun jọ̀wọ́ ayé retí ẹlẹ́yà mi Ọlọ́run dákun jọ̀wọ́ má jẹ́ kọ́tà ṣẹlẹ̀ yà mí Ọlọ́run má ṣe yọ̀ mí. Àlá 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 àlá. Wàlá iná máa dàda wà náà jìnnà. Wàsádìná sàádàtà wà náà jìnnà. Wàlórí wa jọ̀rọ̀ ilẹ̀ wà ní. Àlá 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 àlá. Aláwùrà Ọlọ́run má bẹ̀rù. Jíjẹ mímú ènìyàn ìrọ̀rùn má fi sọ́wọ́ ọ̀tá. Àlá 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 àlá. Ọmọ tí mo bí aláwùrà Ọlọ́run má jẹ́ òyàn kú. Ọmọ tí mo bí aláwùrà Ọlọ́run má jẹ́ òyàn kú. Ikú ọmọ aláwùrà Ọlọ́run má bẹ́ẹ̀ kàn mí Ọlọ́run. Àlá 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 àlá. Ìyá wà lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run dákun bùn mí. Bàjẹ́ ń délé ìwòran òòtà Ọlọ́run dákun là mí. Àlá 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 àlá. Ìlú òyìnbó kò máa easy Ọlọ́run dákun là mí.
ìlú òyìnbó kò máa easy ọlọ́run dákun. Hey, fámìlì mi retí mi gbégbé wá jẹ̀kọ́. Hey, àlá 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 àlá. Ẹ dákun kí ẹ máa ṣe wàhálà tó tó ìlú òyìnbó tóbìnrin kan kó wá rò pé òun ló fẹ́ jẹ wàhálà yẹn wà láìtàláì 12 hours máa fi ń ṣe lójúmọ́ tí bá ti ṣe. ẹ̀yin olólùfẹ́ wa aṣẹ́ iná ti wá rí ojú ayé báyìí ẹ wo a ò ní rí jù báyìí lọ bó bá tún ṣe ń lọ báyìí a máa bo ẹ̀yin olólùfẹ́ wa lọ ó dàbọ̀.